gbọ́ ṣe ń We are gbọ́ mi Muslim. ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ Let's mi come up, please. tẹ́ ẹ bá gbé mùsùlùmí kan wá sókè tó bá bẹ̀rẹ̀ sí ní bá yín ṣagídí ẹnì ọ̀ṣagídí ẹja bọ́lẹ̀ Níbo? ṣẹ̀fẹ́ ní ìsìnkú mútù kálukú ń sọ̀rọ̀ bá yín ṣagídí bàbá. Àwọn tó bá yín ẹ ṣagídí. dúró ẹ dúró ẹ dúró ẹ Ẹgbẹ́ dúró. ẹgbẹ́ ẹgbẹ́ ní kí n dúró kẹ́yìn nìkan ẹni kẹ́rọ nǹkan tẹ́ ẹ̀ ẹni kẹ́rọ nǹkan ló máa kà. Ó ga o. ó yá gba tó wà ní ìwé yín gbọ́ ẹ bá wa tú àyà yìí. ẹ̀ka yín lẹ́gbẹ́jáde ẹ̀ka. ẹ̀yin mi ò gba lárúbáwá ẹ tú ní lárúbáwá kẹ́ ẹ ṣàlàyé. English wà ń bẹ̀ mo sì ń kà látẹ̀ kan English wà ń bẹ̀ ẹ̀ka. àìṣe lè kà ní kí ló dé. ẹ lọ sí ìgbà. a ti gbé mẹ́ta jáde mo ti kà ẹ̀yin kọ́ lè bá ń kà èmi ni mo tú ìgbà tí mo ti tú ẹni pé n tí wọ́n ṣe kíníkà ẹ̀ka eléyìí kí n gbọ́. ok ẹ sáré gbọ́ English ẹ̀gbẹ́ Yorùbá. mo béèrè lọ́wọ́ yín tẹ́ bá gbọ́ dáadáa ẹ̀yin sọ pé wọ́n rán Jésù sí wa ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mo wá bí yín léèrè pé sọmọ Yorùbá ni yín. ọmọ Yorùbá ni ọmọ Yorùbá ni mo wá ní sẹ́rán Muhammad sí yín ẹni wọ́n rán sí yín. Bẹ́ẹ̀ ni. láti wá débi ìṣúra 14 àyà 4 yìí Ibrahim bẹ́ẹ̀ ni. ni o ó yẹ ẹ bá wa ṣàlàyé ẹ òun náà la gbé síbi. alẹ́ yìí ni ẹ̀ka akẹ́kọ̀ọ́ ṣàlàyé rẹ̀ kí mi wá ìṣòwò tó tún ṣàlàyé rẹ̀. ṣẹ́rù ń bá yín ni ṣe bẹ́ẹ̀ law school. Mélòó láti gbé jáde nísìnyí tí mo ti kà tí mo ti ṣàlàyé rẹ̀. ok ó dáa mi ò mọ̀ ká ìlú yín ẹ má ṣàfihàn yín. mo ti ṣàlàyé méjì ní ìsìn gbogbo ilẹ̀ wà against ẹ̀. ó dáa ẹ jẹ́ kí n ka ṣé tí n bá ti kà ẹ̀ mọ̀ tún. ok bóyá kẹ́ bá wọn kà gbọ́n ẹ̀ tẹ́ bá fẹ́ bá wọn kà. ọ̀yà dájú dámà tí bá ti ń kẹ́ máa bá wọn tú ẹjọ́ ẹ bá mi ṣe bẹ́ẹ̀. ẹ wò èmi mo wa mọ́tò lọ́wọ́ nìjẹ́ kí n lè sọ̀rọ̀. bàbá ètò apọ́sítù ká bàbá ètò bá wọn. ok ibi láti máa mọ̀ torí tí ẹ̀yin ń lọ pé wọ́n rán Jésù sí wa àwa wá bí yín lè rè pé sáà rán Muhammadu sí yín ẹni ẹ sú ọ kódà ilé kúlíkúlí gan gbogbo ẹ lẹ sọ fún wa pọ̀. Ó yá ṣé kí n ká àbẹ́yìn máa kà. ó yá mọ́mí mi over to you ma. And we did not send any messenger except in the language of his. bẹ́ẹ̀ dẹ̀ ni a ò rán òṣìṣẹ́ kankan. ok ẹ má kà kàn yín lẹ mo fẹ́ bá máa Okay, ń tu sí we did not send any messenger except in the language of his people. bẹ́ẹ̀ sì ni a kò rán òṣìṣẹ́ kankan bí kò bá kí n ṣe sí èdè àwọn ará ìlú rẹ̀. To state clearly for them. ṣé ìkìlọ̀ pọ́nbélé ni àbá ọlọ́jọ́ àgbẹ̀ báyìí. No, láti lè sọ pé so èdè wọn máa papọ̀ so a lè máa bá wọn sọ̀rọ̀ ní èdè wọn tí wọ́n jọ understand. Èdè tí wọ́n jọ understand. And Allah sends astray whom he wills. Allah máa kó yọ ṣìnà ẹni tó bá wu Allah máa kó ṣìnà and guides whom he wills. Ó dẹ̀ máa ń tọ́ àwọn tó bá fẹ́ tọ́ sọ́nà máa ń tọ́ wọn sọ́nà and he is exalted in might and wise. Ó ní ẹni tó ga jùlọ tó sì gùn jù. àfa ó yá ẹ̀wọ̀n mú tara yín. ó yá ọmọ tara yín kí lẹ̀ ń ṣe ní ẹ̀sìn Islam tọ́ra àrán yín ọmọ Yorùbá ni yín kí lẹ̀ ń wá ká kí ló dé tẹ̀ ṣàyọjú náà. ẹni pé kí ni mo sọ Islam ọmọ Yorùbá kí ni ló mí. dé tí ẹ ṣàyọjú náà. kí ni ó dé tẹ́yìn ṣe Kírísítẹ́nì sí bọ́mọ Yorùbá ni yín kí ló tẹ̀ mọ́ sọ̀rọ̀ mi làtàn sí yín. ẹ dáhùn rẹ̀. a máa yé ìgbádùn. ẹ̀yin lẹ̀ gbádùn. Ó ti di what about it? Ó ti di what about àfa ẹ má fi ní gbọ́mọ lẹ́ ìgbádùn ẹ má fi ní. àfa ọ̀rọ̀ ọ̀tọ̀ máa sọ mọ́ àfa ẹ̀ ṣe ẹ̀ tiẹ̀ try. ìyá ẹ mọ ní ìgbádùn. ìyá mi àwọn èèyàn náà ti sọ pé what about náà ni so àwọn náà ti pé kò sí kankan bẹ́ẹ̀ mọ̀ pé káwọn máa ṣe what about ism ni. Bẹ́ẹ̀ ni. wọ́n wà níbi ní comment section náà àbí bàbá kéwúkéwú. èmi náà like reply wọn. bàbá wọ́n ti kọ́ sí kí náà gbórúkọ but. tẹ́ ń gbọ́ mi àfa ẹ má fi ní gbọ́mọ lẹ́ ìgbádùn. ẹ̀yin ẹ̀ sọ ti ti yín sìn bàbá ẹ ṣe sùúrù ó yá àá ti bèrè bí mo mi adéǹkà ẹ já fi wọn lẹ ẹ já continue program no, ìjọ. of course àwọn afi wọn lẹ sí ṣáà kó wọn tẹnu wọn pé wọn ní wọn rán sí àwọn Ẹ gbàgbé ìjọ àti clear àwọn ọmọ party Israẹli yẹn, lọ ó ti dé òun náà ó yá báyìí. ẹ béèrè kwẹsàn títí náà kán wá dá yín lóhùn sí. kí n béèrè question mi kí wọ́n dá mi lóhùn àbí. ẹ béèrè kwẹsàn má jẹ́ pé wọn rán Jésù ju àwọn ọmọ Israẹli lọ. ọ̀ya ẹjọ́ ṣe ń gbọ́ ẹjọ́ ṣe ń mú ti sáré béèrè question. wọ́n ti release yín sí sọ lè máa Bravo fẹ́ sọ̀rọ̀, Bravo fẹ́ sọ̀rọ̀. question mẹ́ta mo fẹ́ béèrè question mẹ́ta. ẹ bá béèrè 1 million. mo mi adéǹkà àkọ́kọ́ ni wípé àkọ́kọ́ bàbá yóò ti dá lóhùn tẹ nǹkan tí mo bèrè lọ́wọ́ bàbá yóò ti dá wọn ò mi ní lóhùn. dáhùn náà ni ẹ gbọ́ ni wọn lè dáhùn ní ẹni tó bá wọn ò lè kúrẹ̀ dáhùn sínú ní wọn wá bàbá Daniel tó Daniel Okay, ẹ mọ tó ṣẹlẹ̀ wọn ò ní ànsà fún iná nọ́mì nìyẹn. ibi kan ní bàbá ní kẹ dúró sí àdírẹ́sì kọ́tọ́ àdírẹ́sì náà kọ́tọ́ bèrè kọ́tọ́ bèrè. tó Daniel no problem mo ti wọn gbọ́ ò mo ní ti gbọ́ dáhùn nípa rẹ̀. wọ́n ti fi ṣe what about ṣe. Isa kan ní káàdì òun sókè o Isa Send request. Adéla Isa ẹjọ mùsùlùmí tó bá wà ń bẹ yẹn ẹ ẹjọ́ send mo ní request. question mo fẹ́ béèrè o. ẹni sùn Send request. Bravo ó yá ẹ kọ́ mi ẹ sọ kọ́tọ́ fẹ́ sọ náà sà ẹni sùn kí Bravo ọ fẹ́ àdírẹ́sì yín fún gbogbo. Bravo sà ṣé wàá mẹ́sà. ọ̀dà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ àpọ̀ ilé bro Mali mo ń gbọ́ yín sàmú àpọ́lé yín. eléyìí tí wọ́n gbé jáde fún wa nítorí gbé jáde fún wa yìí yes. wọ́n sọ wípé a ò ní rán òjíṣẹ́ kankan sí èèyàn bí kò ṣe èdè ará ìlú wọn
ṣé mọ̀ pé inú ìwé yín láti rí a sì bá Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ nínú báíbù. Ǹjẹ́ ẹ gbọ́rọ̀ igbọ́ àbẹ́ ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ṣé ẹ gbàgbọ́ àbẹ́ ìgbàgbọ́? tí Gẹ́gẹ́ bí àyà ọ̀rọ̀ ẹyọ Ọlọ́run. kan tí láì ẹyọ kan tó bá hàn nínú àlùkùránì ṣé ń gbọ́ mi tó bá wá gbé jáde fún mùsùlùmí kan tó bá lóun ò gbàgbọ́ kì í ṣe mùsùlùmí. Ó ti tán, ẹ ti gbàgbọ́ ló ti tán. tọrọ mi ń yé yín àmọ́ this same question tẹ́ bá wà gbàgbọ́ ẹ máa gbọ́ Ní tẹ́ bá sùúrù. wà gbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, wáyé tẹ́ wá ń tẹ̀lé Muhammed, ṣé èdè ìlú yín ló fi mú ń bẹ Islam Ẹ̀yin wá mẹ́gà sí bọ̀ wá ìlú tàbí ká àbí tẹ ìlú fún àwọn Lárúbáwá? tó wà lókè àkáǹtì yẹn jọ. ṣé ìdí yẹn ni mo ṣe ìdí yẹn lè fẹ́ mọ̀ kí n sọ ìdí yẹn. Everybody power tap and Ìdí share yẹn and náà- free account please. It's very important. Ó yá à ń gbọ́ ìjìnlẹ̀ bàbá mi, ẹ má bínú pé mo ń. ó ti yé mi ó ti yé mi the same ìdí yẹn iná ló wà nù kúránì wípé ẹnì kankan kò gbọdọ̀ kú àyàfi kó jẹ́ kó kú sínú mùsùlùmí òdodo. Olúwa o. ó wà nígbà tí the same Quran wọ́n tó wá sọ̀rọ̀ ẹ lọ́wọ́, ta ni Muhammed ń bá wí nígbà yẹn lọ́hùn? Muhammed kò ní sọ̀rọ̀ Ọlọ́run ní sọ fún Muhammed gbà yẹn Ọlọ́run ń sọ Ta fún ni Muhammed Allah sọ pé kí Muhammed yẹn. sọ fún nígbà yẹn tó? gbogbo àgbáyé tó rán sí iná ló fi ránṣẹ́ sí. Ntí Àgbáyé wà ń bí, kí ló ń ṣe máa ń bí? níbi tá a kà ní, ṣé gbogbo àgbáyé sóun ló gbọ́ Lárúbáwá? Ẹjọ́ nítorí Ọlọ́run. Brapọ̀ tí máa Yorùbá ní dáhùn ìbéèrè yín, ẹjẹ́ á di bọ̀bọ̀ tó ló ń fẹ́ wá sókè, ẹjẹ́ á dẹ̀ sókè. irọ́ o mo ní question tí mo fẹ́ béèrè rẹ̀ tí ìgbà béèrè question kí mi o bá Paul dáhùn lóhùn ẹ jẹ́ bá mi fún ẹ tí bàbá ìjẹ́ béèrè question mi o. ẹ jẹ́ kí bàbá Málíkì ní o dúró díẹ̀ ẹ jọ èmi lè bọ́lẹ̀ ṣe gbọ́ èmi lè bọ́lẹ̀ bá fẹ́ gbẹ́ lómi bọ́ ẹ jẹ́ kí bá Paul ẹ jẹ́ kó Ẹ má dáhùn bọ́lẹ̀ lóhùn. màmá, ẹ má bọ́lẹ̀, Jẹ́ kí ẹ n dúró bọ́lẹ̀. Jẹ́ kí n bọ́lẹ̀. ok ẹ jẹ́ kó Ṣé bẹ́ẹ̀ lẹ́ ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ àbí ẹ̀ bá wọn sọ̀rọ̀? Mr. Mali àbí kí lorúkọ yín? You brought you brought a verse. You've not even explained that verse. You are jumping to another verse. You said the first person you brought. You said Ahmad. My question to you is, you said ṣé wọ́n gbọ́ nǹkan tí mo sọ ṣá? mo ń gbọ́ yín. Ẹ sọ wípé Jésù ẹ náà wọ́n ṣe ìrọ̀rùn sí àbí àwọn ṣe ìrọ̀rùn sí. bẹ́ẹ̀ni Nínú verse yẹn ó dẹ̀ ń bá àwọn ará Ísírẹ́lì wí. bẹ́ẹ̀ni Àbí ó dẹ̀ sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wí pé ẹnìkan bọ̀ lẹ́yìn according to the verse you brought in Quran pé ẹnìkan Ahmad bọ̀ àbí. So Ahmad yẹn sìn àwọn ará Ísírẹ́lì ló rán sí kí ló dé tẹ̀yìn tẹ̀lé. ẹnu wípé àwọn aṣẹ́jú ni ó rán sí lórí tèmi ń tẹ̀lé torí nínú Quran tẹ́ ń gbọ́ nínú Quran yẹn náà wọ́n ti sọ wípé ànábì ọmọ yìí o wípé aràn sí gbogbo àgbáyé ni. Àwọn ọmọ Ísírẹ́lì gbára bíkì. ẹni pẹ́ sáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ gbá Arabic náà sọ. wọ́n níwèé tiwọn tó wọ́n fi ránṣẹ́ sí wọn kò là ń pè ní ìdí. ẹ lọ tún oyin kà ẹ ní ìmọ̀ rárá. ẹ̀yin lẹ ẹ máa gbọ́ ẹ̀yin lẹ ní ìmọ̀ rẹ̀ ẹ̀yin ni ẹ ní ìmọ̀ rẹ̀ tẹ́ bá ní ìmọ̀ rẹ̀ Ẹ má bu èbó máa ń bẹ́ẹ̀ báyìí. Àfa akínbó èbó mi báyìí, ẹ máa rí pé wà tí mo ṣe mistake bu ìwọ̀n kẹ́ má bínú. Ẹ má bu èbó mi. ẹ ìrọ̀ wọ́n ní mi ò ní ìmọ̀ rẹ̀ wọ́n ní mi ò ẹgbọ́n pàtó pé mi ò ní ìmọ̀ rẹ̀ ẹ gbọ́ yẹn. Mímọ̀ òótọ́ ló ń sọ fún yín o, kì í ṣe èbú. àwọn náà ò ní ìmọ̀ rẹ̀ ni mò ń jẹ́ kó yé wọn. Ẹ má rí ẹ béèrè ìbéèrè yín, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé àkọ́kọ́ nígbà tí wọ́n bí. Ẹni tí wọ́n máa bèèrè lọ́wọ́ wa kẹ́ báyìí tẹ̀ bọ́ta o, àfọ́rọ̀ ìlú ẹ̀dígẹ́. Ẹ mọ̀ pé gbogbo bọ́ta wa sọ pẹ̀lú. nígbà tí wọ́n bí Jésù tí ó fi pé ọmọ 10 years níbo ni wọ́n ti sọ ìṣesí rẹ̀ pé bó ṣe dàgbà bó ṣe bẹ̀rẹ̀ òjíṣẹ́ rẹ̀. Níbo lẹ ti rí fast ẹ ti rí ẹmu jáde. ìrìn náà ni mo fi béèrè ni mo ní ìbéèrè èsì pé bẹ́yà mo mọ̀ ìbéèrè ẹni tẹ́yìn ọba tẹ̀lé yóò sá mọ̀ ìṣesí rẹ̀ ẹ mọ̀ ẹ̀sìn tẹ̀lé ìgbà tẹ́ ẹ̀ máa tún tẹ̀lé that's rubbish. ẹ mọ̀ ẹ̀ tẹ̀lé that's rubbish. Ẹni sùúrù náà afa ẹni àti ọtún pé à ń ṣe rubbish náà kí ni gbogbo eléyìí. Dáadáa kọ́ ṣe fẹ́ dáhùn lórí. Bẹ́ẹ̀ni. Ẹ kú ètò. Ẹ káàbọ̀ ẹni sùúrù ẹjọ́ àwọn adọ́dọ̀ yín ẹjọ́. Ṣé Mùsùlùmí ni? Dáadáa kọ́ ẹ̀kọ́ tìrìtà.
Okay, ẹ ṣé, à ń gbọ́ ẹ yín ṣé, ẹ kàn gbóhùn sókè díẹ̀ ní sà. ẹ ṣé, ẹ ṣé. Brother Mali, ṣé wà mẹ́? Mute. wọ́n wà pẹ̀lú yín mi wọ́n mìtù. Ẹ jẹ́ kọ́. wọn wà Okay. pẹ̀lú yín. Ìbéèrè yín ẹ ní títí tí Jésù fi pé ọmọ ọdún 10 àbí? Yes, yes, Wípé ẹ fẹ́ mọ ìtàn ẹ̀. bẹ́ẹ̀ ni. Okay. Ṣé ìtàn Jésù lẹ fẹ́ mọ̀ àbí ìtàn Ísá? Ìsá ni lọ́dọ̀ tàwa, Jésù ni lọ́dọ̀ tẹ̀yìn. Ó ní Ìtẹ́ ń pè ní ìfìbèrè rẹ̀ lọ yín kó lè yé yín pẹ́ni tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní. ẹ ní sùúrù. Ó ní ìdí tí mo fi béèrè. Ṣé mo pé ìtàn Ísá nínú Kùránì ló wà? Bẹ́ẹ̀ ni, Ìtàn Jésù ó dẹ̀ wà nínú Bible. ok. Ó ní mo fi béèrè pé ṣé ìtàn Ísá lẹ fẹ́ ni àbí ìtàn Jésù? Ìtàn Jésù. Ok. Ẹ fẹ́ mọ ibi tí Jésù wà ní ọmọ ọdún 10 àbí? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Ìtàn Jésù yẹn ẹ gbà pé nínú Bible ló wà àbí? Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, ṣé ẹ ti ka Bible? Èmi ò kíka ìwé oníwèé láti fi jọ́jì yẹn. Mi ì ká náà mo sọ, iná mo sọ, mi ì ká, mi ì kíka wíwí àti ègbésì yẹn. Ìtàn Jésù ní ọmọ ọdún 10 ò sí mẹ́. Kò sí mbẹ́. Báwo lẹ ṣe mọ̀? A máa ń rí àwọn pásítọ̀ tó máa ń píríìchì. Wọ́n píríìchì pé nígbà tí Jésù pé ọmọ ọdún báyìí, pé báyìí ló sì. A kàn gbọ́ pé nígbà tó pé 30 kíní kan years, ẹni tí à ń pè ní ọmọ Ọlọ́run yóò sáà ní bó ṣe dàgbà tó fi pé ọmọ 10 years, tó fi pé ọmọ 15 years. Ó ní ìdí tí mo fi gbé yín lọ bẹ̀. Ẹ tí ì kà á. Ẹ tún sọ ẹ mọ̀ pé kò sí mbẹ̀. Mo béèrè ní ìbéèrè ní. Ẹ ní sùúrù. Ok, bẹ́ẹ̀ ṣe béèrè yẹn ṣe mi wá sọ fún yín pé ìtàn Jésù ní ọmọ ọdún 10 ó wà ń bẹ̀ o. Ok, fún mi lẹ́yìn. ẹ̀dẹ̀ máa wá fún wa ní ìtàn Muhammed náà ní ọdún 10. Ìtàn rẹ̀ wà tó fi dàgbà. Ìtàn rẹ̀ wà. Kódà mo lè fún yín ló kọ ìwé rẹ̀, tẹ́ lọ ra ìwé rẹ̀. Nígbà tí Jésù wà ní ọmọ ọwọ́, bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n gbé lọ sí Egypt. Okay. Guys, power tap and like this program, please, and follow everybody, please. Ẹ continue, sir. Ọmọ ọdún 10 ní inú ibẹ̀ yẹn. So àkọọ́lẹ̀. Ó pé ọmọ ọdún 10 nínú Egypt, àbí tí má gbọ́ yín sá. Pípé ọmọ ọdún 10 nígbà tó gbé lọ, àkọọ́lẹ̀ wà bẹ́ẹ̀. Ok, kò tí pé ọmọ ọdún 10. Bẹ́ẹ̀ ni, so between time tí wọ́n bí àti ọmọ ọdún 10 tẹ́ ń sọ yẹn, nǹkan tí wọ́n sọ fún wọn. Ok, ṣé ó yé yín? ó ti yé mi báyẹn. Ṣé mo lè bèrè ìbéèrè mi? Ṣé ìyẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn? Ó ti yé mi pé ní pé wọ́n gbé lọ sí Egypt. Bẹ́ẹ̀ ni. So mo á fẹ́ bẹ̀rẹ̀ wípé ní Egypt tí wọ́n gbé lọ yẹn, àwọn ìwo náà jọ wà ń bẹ̀, ìwà wo ni ń wù ń bẹ̀, báwo ni wọ́n ṣe ń ṣe níbẹ̀ tó fi mọ̀ wípé ìwà tọmọ yìí wù yìí o ọmọ Ọlọ́run ni. Ẹ jẹ́ kí n dá wọn lóhùn. Ẹ ní sùúrù. ẹ jẹ́ kí n dá wọn lóhùn. Ẹ dúró bra. àwọn sọ́ọ̀dì mo ń bọ̀ sà ṣẹ́tì rí nǹkan tẹ́tẹ́ ń sọ yẹn so tó bá wọ ṣẹ́ẹ̀tì tó wọ bàtà á máa sọ́ọ̀dì wọn máa kọ gbogbo yẹn sílẹ̀ mẹ́sẹ̀gì tí àwọn prophet wọn fẹ́ mú wá òun la wà áfítà kò kí ń ṣe nǹkan tó ń ṣe ńgbà tó wà kékeré ṣó ti yẹ yín sìn question tẹ́ ẹni pé kò fi nǹkan tó tún bá tó wà kékeré ẹni wípé yes kò necessary nígbà tó wà kékeré tó ń ṣe nígbà tó wà kékeré kò necessary tàbí tó bá ṣeré kí ló dé tí kò ṣe necessary ṣe mọ́ ọmọ Ọlọ́run tó ń gbà tó jọmọ Ọlọ́run wọ́n máa sọ fún yín pé nítorí ó jókòó jẹun òun àti màmá ẹ̀ wọ́n sọ̀rọ̀ nílé yẹn lam need so inú báíbù lè gba nǹkan tí Jésù ṣe nǹkan tẹ́yìn ṣe ń sìn for 30 years ṣé wọ́n lè kọ́ sínú ìwé kan tán wọ́n sọ fún mi story line life cycle Jesus la ní. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ẹ mọ̀ pé ìdágọ́ sọ́kàn fẹ́ dá wọn lò ẹ jẹ́ kí wọ́n dá lò ká kó lórí ọ̀rọ̀ yẹn. torí àsìkò bẹ́ẹ̀ ṣe sọ yẹn mo ti gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sọ mo ti gbà bẹ́ẹ̀ ti sọ torí àsìkò ṣé ń gbọ́ àní mo ti gbọ́ ẹyẹ béèrè mi. ẹ dúró náà ká tó béèrè béèrè. ibo la wà ganan ṣọ́nkú ti béèrè tó máa béèrè wọn ò rí títí yín dáhùn wọn lè fún àwọn béèrè mẹ́ta. ẹ̀yin lẹni pé ẹ máa gbọ́ ẹni mo lè béèrè 1000 ẹni mo lè béèrè 1000 pẹ́ dáhùn gbogbo ẹ̀ tí dáhùn méjì tí dáhùn méjì ẹ̀yin ẹsẹ̀ mẹ́rin 1000 tí dáhùn méjì tí bá béèrè béèrè kẹta tí n bá béèrè béèrè kẹta kò sẹ́ tó lè dáhùn rẹ̀ táyé parí gbogbo yín béèrè kẹta kò sẹ́ tó lè dáhùn rẹ̀.
Mọ́mí Adéyínká ní ẹ jọ ìbéèrè tá à ń béèrè gan ó ń fi hàn bí ìgbà tẹ́ ẹ̀ mature ni torí ìbéèrè tí ò nítumọ̀ ni ẹ̀ka ló ń béèrè. mi ò bá ní ìṣẹ́fílẹ̀ kó ní. ẹ jọ èmi tiẹ̀ ní question kan fún wọn ẹ jọ ṣé ẹ ní drop ọmọ òrìṣà. ìyí tí wọ́n sọ Rárá, àlẹ́ drop wọn mà. ó dùn mí pọ́n tí kò ń bẹ̀ ṣe rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kan lénìí ó ti pẹ́ mùsùlùmí lèmi náà tẹ́lẹ̀ ṣóyè yín so nǹkan tí wọ́n parọ́ fún wa nílé kéwú ó ti pẹ́ tí wọ́n jẹ́ kó yé wa wípé Jésù náà ní Ìsá Jésù kọ́ ní Ìsá mo fẹ́ kẹ́yìn gan mọ̀ yẹn lénìí anyway tẹ́ bá ti pàdé mùsùlùmí anyway tẹ́ bá ti pàdé mùsùlùmí tó bá yẹ sọ fún yín pé Jésù ní Ìsá ẹ sọ fún pé irọ́ ni now question tẹ́ béèrè lọ́wọ́ wọn lélẹ̀ tán bá yẹ sọ pé Jésù náà ní Ìsá ẹ wà béèrè ẹni Jésù kọ́ ní Ìsá so now nǹkan tẹ́ fi mọ̀ wípé Jésù kọ́ ní Ìsá ni wípé ẹ béèrè lọ́wọ́ wọn wípé tó bá yẹ pé Jésù ní Ìsá. How many everybody ló mọ̀ according to the Christian claim àwọn disciples of Jesus. Àti orúkọ wọn. ọmọ òrìṣà ṣé ẹ ń gbọ́ wá sà. Bẹ́ẹ̀ni. ṣé kìrìsìtẹ́nì yín ni ṣé ẹ ń gbọ́ sà ṣé kìrìsìtẹ́nì yín sì ni àbábọ̀rìṣà ni ṣé kìrìsìtẹ́nì yín sì ni àbábọ̀rìṣà ni àbẹ̀wòlẹ̀ ṣe gọ́gọ́ báyìí. èmi ti padà sí ìṣẹ̀ṣe Yorùbá. ṣé àbọ̀rìṣà ni yín báyìí. Bẹ́ẹ̀ni. èwo nú àwọn òòṣà tẹ́yìn gbọ́ báyìí. Ọbàtálá ni láìnéèjì Ọbàtálá mo ti wá bẹ́ẹ̀. ẹ sọ àwọn nǹkan dáadáa tẹ rí nínú Ọbàtálá according to Odùfá ni o tẹ fi wò pé Ọbàtálá ni the best ẹ sọ fún wa according to Odùfá ni o bí fẹ́ gbọ́ ìtàn o. ó ń kí ó máa dáa fún yín ṣe rí èmi náà ṣẹ̀ṣẹ̀ padà sí inú ìgbèkùn yẹn ìṣẹ̀ṣe ni kí lẹ sọ ṣé ń gbọ́. mo ń gbọ́ yín èmi náà ṣẹ̀ṣẹ̀ padà sí ìṣẹ̀ṣe ni kì í ṣe pé nǹkan tó jẹ́ wípé nǹkan tí a ti ṣe for many years náà dẹ̀ bí wa sínú ẹ̀ ní Islam so ìgbà tá a dẹ̀ rí pé irọ́ ni a ní láti padà sí rúùtù wa but kò ń ṣe pé ẹni sùúrù ẹ jẹ́ n ṣàlàyé ẹ jẹ́ ká délẹ̀. ẹ jẹ́ n ṣàlàyé experience mi. mi ò ní lè rí àyè bèrè tó fẹ́ because tẹ bá ń kọ́ ok ẹ bèrè nǹkan tẹ fẹ́ bèrè ẹ bèrè nǹkan tẹ fẹ́ bèrè. ẹ máa rí wọ́n ti ní kí jẹ́ kẹ́ délẹ̀ ẹ máa rí ẹ délẹ̀ kó má dà pé sá. ẹ wo mẹ́sẹ̀gì yín ẹ yẹ continue ọmọ òrìṣà. ọ̀rọ̀ àìsà so kò ń ṣe bí wọ́n pé mo fi pé mo ti bẹ̀rẹ̀ sí lọ ń practice àwọn nǹkan yẹn pé ok o ṣùgbọ́n according to Islam tá a ṣe research tán bí wa sínú ẹ̀ tán ṣe everything láti kọ́kọ́ mọ̀ pé number one irọ́ ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ findings research ni mo ṣe débẹ̀ tí mo fi quit so mo dẹ̀ wá discover wípé it is better kí n padà sílé and ilé yẹn for me according to my little research òun ni originality so kì í ṣe pé mo jẹ́ pé ìṣẹ̀ṣe practitioner pé àbí mo ti ń practice ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. tó lọ́rọ̀ kan ṣá nǹkan tí ẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe é sìn tá a bá béèrè méjì ọ mẹ́ta lórí ẹ̀ sìn ní ẹni òye ń pa ẹ̀. kì í ṣe mi practice ẹ̀. mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ mi yé ìyàtọ̀ wà nínú ìṣẹ̀ṣe àtàbọ̀rìṣà tásà mo ṣe ní ṣàbọ̀rìṣà nìyí because once tẹ́ bá fi lè máa wọ aṣọ Yorùbá jẹun tẹ́ ṣe yes you are still doing your ṣẹṣe ẹ ti get but àwọn bàbá wa ọmọ ẹni nípa ìbọ̀rìṣà ẹ ti get. ok mo ń gbọ́ yín bẹ́ẹ̀. wọn ò mọ anything nípa ìbọ̀rìṣà wọn ò mọ anything tásà mo ṣe ní anything tẹ́ bá fẹ́ sọ kẹjẹ kí Odùfá kó tẹ̀lé ẹ ti get because. no èmi ò ń ṣe ẹni tó ń practice kò yẹ kí n máa claim àwọn ìṣàdẹ́n. bàbá jo Daniel bàbá ẹjọ nítorí ẹ jẹ́ kí n bá bàbá yìí sọ̀rọ̀ mo láìkì wíwá àwọn láàrin wa reason ni wípé mo gba gbogbo ẹnu àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ lónìí wọ́n máa ń fi ìyàtọ̀ hàn láàrin kìrìsìtẹ́nì sí mùsùlùmí wọ́n máa ń sọ ẹgbẹ́ máa ń súnmọ́ wọn dáadáa ṣùgbọ́n àwọn kan wà ó jẹ́ pé kìrìsìtẹ́nì kan ni wọ́n á attack bí àwọn òrìṣà ọba big joes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàkàrà ogun ṣùgbọ́n àwọn kan wà jẹ́ kí wọ́n sì máa ń sọ dọ̀la pé ṣùgbọ́n bàbá tán wá sáàrin wọn tán wò pé n táwọn kìíní jẹ́ àlàáfíà ẹjẹ́ ń lépa àlàáfíà lọ sáàrin wọn àwa náà kí ní kí àlàáfíà pé ẹ káàbọ̀ sáàrin wa Ọlọ́run á dìyìn mú. ṣé rí nínú gbogbo ìrìn àjò ẹ̀dá láyé kò sí èyí tọ́lọ́run ò mọ̀ sí o kò sí
ṣùgbọ́n ọjọ́ tá a bá sọ pé ibi tá a wà yìí láti kẹ́kọ̀ọ́ parí ọjọ́ yẹn la máa hùwà bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ làwọn fẹ́ kọ́ látara yín. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀sìn tẹ́ ẹ fi sílẹ̀, kí lẹ rí gan tẹ́ fi sílẹ̀, kí lẹ wá rí nínú ìṣẹ̀ṣe tẹ́ fi tẹ́wọ́ gbà pé ìṣẹ̀ṣe yìí ó ní mo lè ṣe tí màá fi rí inú dúdùn Ọlọ́run. So mo fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ kékeré lé lórí. ṣe rí inú mi dùn gan pé ibi tí mo fẹ́ lọ gangan òun lẹ wá fún mi ṣáǹsì kí n ṣàlàyé. ṣe rí number one, gbogbo fámìlì mi pátápátá àti nídìílé ìyá àti nídìílé bàbá mùsùlùmù ni gbogbo wa. Àkọ́bí ìyá mi nìkan ló jẹ́ Christian. So mi ò ń ṣe ordinary muslim o, practice muslim ni mi o. Kí n tó quit ń bẹ̀ o, mo lọ ilé kéwú o. ṣóyẹ yín, mo lọ ilé kéwú bó tẹ̀ ń pé gbogbo àwọn kéwú yẹn ti ń lọ lórí wa nípa wípé ká máa kà á. Nígbà tí mo lọ sí Morocco, nígbà tí mo lọ sí Morocco, mo ń ka àlùkùnúùtù lórí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ di sìn, àwọn àlùkùnúùtù ò sì kúrò lórí mi. So a religion ta practice ta fi di ọmọ ọdún 40 years àti pẹ́nu ẹ̀ tí ò fẹ́ sí pé ẹnìkan báyìí la fẹ́ náwó sí tó jẹ́ bíi oníṣẹ̀ṣe gan tí mo wá sọ pé mo padà sí yìí. Mi ò gbọ́njú mọ́ bàbá, mi ò gbọ́njú mọ́ ìyá, mi ò gbọ́njú mọ́ anybody báyìí tó jẹ́ babaláwo nínú ìdílé mi. Gbogbo wa pátápátá Muslim ni wa. So now mo ń gbọ́ yín. Okay, ká sọ pé abọ̀rìṣà, yeah, thank you. So now ní ó wá tó táìmù kan mo wá jókòó ní Morocco ni o, mo wá jókòó mo rò pé Islam tán tiẹ̀ bí mi sí gan tá tiẹ̀ ń ṣe yìí gan mo tiẹ̀ fẹ́ mọ̀ nípa ẹ̀ lénìí. Number one, mo jẹ́ fan Yusuf Adépọ̀jù nígbà tí mo jẹ́ Muslim. Kò sí every kinní tó ń play, mo máa ń always wà níbẹ̀ for the whole of 30 Ramadan mo máa ń wà pẹ̀lú Yusuf Adépọ̀jù. Àwọn nǹkan tó ń bí èmi nínú tí mo fi kúrò nínú Islam ni mo ń ṣàlàyé fún yín yìí pé for years tá a fi tẹ̀lé àwọn Yusuf Adépọ̀jù wọ́n kó hatred Christianity sí wa lọ́kàn àti Christian. Mo wà ní ara àwọn tí ó máa ń bá Christian fà nígbà mo jẹ́ Muslim. Táwọn family mi gan mọ̀ mi pé kódà mi like Christian dénú because of gbogbo nǹkan tán máa ń kọ́ wa nílé kéwú àti gbogbo nǹkan tán ti gbìn sí wa lórí. Ṣùgbọ́n when it gets to a time about 3-4 years ago mo wá jókòó wípé gbogbo nǹkan tí Islam ti wá kọ́ wa láti kékeré mo wá bẹ̀rẹ̀ sí ń review ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé country tó bá ní internet ó máa ń expose èèyàn. Mo jókòó mo bẹ̀rẹ̀ sí ń ṣe documentary, mo ń wo gbogbo documentary báwo ni Islam ṣe dé Africa gan. Mo wá rí pé gbogbo tí Islam ṣe dé Africa mo wá rí wípé with violence, killing and everything ni Morocco gan tí mo wá wà yìí báwo gan ló ṣe wá di pé ó di Muslim country. Mo wá rí pé ẹ̀sìn náà wọ́n gbé wá síbẹ̀. Báwo lẹ ṣe gbẹ́sìn wá sí country kan tí yóò wá padà di ìlú títẹ̀yìn táwọn dúdú tẹ́ ẹ bá níbẹ̀ tí wọ́n wá padà ní right mọ́ náà ìlú yẹn, both in Egypt, in Tunisia, in Nigeria, in Mauritania. Mo wá rí pé Islam yìí kò kí ń ṣe ẹ̀sìn, wọ́n fi kíní ìgbàlẹ̀ ni. Mo rí deceive tó pọ̀ gan bẹ́ẹ̀. Now nígbà tí mo yanjú ti Islam tán mo máa ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ lọ ṣọ́ọ̀ṣì ìgbà tí mo wà Naija. Látara Yusuf Adépọ̀jù mo máa ń gbé Bible, mo máa ń ka Bible náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan fúnra mi. Mo dẹ̀ máa ń invite àwọn Christian gẹ́gẹ́ dájọ́ máa ń ṣe debate. Mo wá rí i pé kò fẹ́ẹ̀ sí pastor tí mo bá ṣe debate gan ní little knowledge tí mo ní lọ́dọ̀ Yusuf Adépọ̀jù tó fẹ́ win ní debate gan pẹ̀lú mi. In fact, most of the pastors tá a bá jọ ń sọ̀rọ̀ gan àwọn gan máa ń confirm fún wa later wípé àwọn ń fi kíní yìí já àwọn èèyàn lólè ni, àwọn dẹ̀ fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. To the extent pé àwọn Bible study gan wà tó jẹ́ pé ìgbà tí mo ti rí wípé mo ti rí kíní ìtàn àti Islam àti Christianity, to me gbà mo rí pé mo ti rí gbogbo ẹ̀ tán pé òsán náà nu méjèèjì yìí wọ́n á prefer wípé okay now wọ́n wá padà sí question pé kí ló mú mi gangan tó fi wá jẹ́ pé ìdí òrìṣà ni mo wá padà lọ. A máa ń gbọ́ pé gbogbo ọmọ Yorùbá olóòṣà ni wá, a máa ń gbọ́ ṣóyè yín, a máa ń gbọ́. So now nígbà tí mo wá jókòó mo wá wò wípé mo ti rí Islam yìí tán, mo ti rí pé fake ni, irọ́ ni, but everything tó wà níbẹ̀ mo ti ṣe research, mo ti bá so many pastors, mo ti bá wọn ní dialogue, àtijọ́ sọ̀rọ̀ lórí religion, mo rí
gbogbo nǹkan tí Yusuf Adépọ̀jù ń claim almost everything náà tá a bá gbé Bible tí n bá bá àwọn pastor yìí náà tí n bá invite wọn tá a bá jọ sọ náà mo rí wípé àwọn náà ò rí nǹkan kan sọ. now àwọn àfáà máa ń jẹ́ kó yé wa wípé irọ́ ni òrìṣà kò rí kò true kò ṣe gbá kò ṣàwo òrìṣà ò ríran tẹ bá lẹ́kọ̀ọ́ mọ́ wọn lè ṣe gbá wọn lè ṣàwo mo wá lọ sí ilé babaláwo. ṣe gbọ́ ká lè tètè reply yín. ọ̀rọ̀ àṣà mo wá lọ sílé olóríṣà. ẹni sùn bàbá ọmọ òrìṣà ẹni gbọ́dọ̀ mi ẹni tó wá ní nọ́mbà bíbí kò lọ́wọ́ what's it called brother kini ẹ bá mi contact kan ọmọ àbọ̀ ìjọ. ẹ má wọrí Ọlọ́run wà lẹ́nu iṣẹ́ ẹ má wọrí ẹ jẹ́ kán délẹ̀. mo understand no mo mọ̀ pé Ọlọ́run ẹ má sọ̀rọ̀ yín lọ. so now mo wá wò pé mo tiẹ̀ fẹ́ já irú àwọn àfáà yìí mo fẹ́ mọ̀ nípa ìṣẹ̀ṣe yìí ṣé máa ní pé àwọn onífá yẹn for example somebody like Jamiu Adegunwa ó máa ń jẹ́ kó yẹ wá pé wọ́n máa ń gbé fàlùlẹ̀ ni kò ríran onírọ́ làwọn bàbá yẹn wọ́n rí nǹkan kan ní ọ̀gbìn nìkan nígbà tí mo wá lọ Nàìjíríà ní last 2 years mo wá lọ sílé onífá àwọn kankan wà tó máa ń ṣẹlẹ̀ sí mi tó jẹ́ pé bóyá ń pé àrùn inú àbáwọn nǹkan míì mo wá lọ sílé nígbà tí aláyé yẹn tó gbé kinní yẹn janlẹ̀ the first 3 points tó kọ́kọ́ sọ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi for real ni tí ò sí argument mo dorí kodò mo jẹ́ kó máa sọ lọ tí mo wá fàyọ ni wípé according to all my research kò ságbára ń di òòṣà kò sí ń gbá kò sí ń bí àwo àti ráwọn tó ń pé ara wọn ò yá for 2-3 years tán gbé káàkiri ilé àfa ilé pastor everything ọjọ́ tí grandma rẹ̀ gbé dédé òòṣà àwọn tán bu àwọn nǹkan tó yẹ kán bù síbẹ̀ ọjọ́ yẹn lọmọ yẹn dìde ṣé báwọn people yìí ń sọ fún wa pé kò ságbára ń di kíní yìí ò ṣiṣẹ́ kò sí gbá kò ṣàwò so in fact according to my research mo ti rẹ́ni tó lọ síbi ìkan tó yẹ pé kì í ṣe ọ̀rọ̀ tèmi ló bá lọ wọ́n dẹ̀ ń ríran ré mi ń bẹ̀ wọ́n dẹ̀ ń confirm bàbá tó wá bí wa sílẹ̀ wá ṣàlàyé kó tó kú. mo ti rí ní tí ẹ fẹ́ kárí Ọlọ́run á dì í mú kó tó di pé a máa kọ́kọ́ béèrè nípa àwọn ìbéèrè tẹ́ ń bá àwọn pásítọ̀ béèrè torí ẹ máa béèrè níbí náà a máa sọ̀rọ̀ lé lórí kí yẹn kọ́kọ́ wà pẹ́ndì náà ṣe rí gbogbo ohun tá à ń pè ní òrìṣà pátápátá inú rẹ̀ lèmi ti jáde pẹ̀lú ògo àti Ọlọ́run tí n bá sì ṣèké Ọlọ́run rí ọkàn mi bàbá tó bí èmi lọ́mọ ọdẹ ni wọ́n so ní gbogbo Ìbàdàn àwọn ni aṣípàdé Ìbàdàn nígbà tán wà láyé wọ́n lóògùn débi wípé gbogbo àkáǹtì ògùn wọn wò pé nínú àwọn ọmọ táwọn bí ta ní ara ẹ̀ balẹ̀ jù mo ní àkáǹtì ògùn wọn lọ́wọ́ mo wá nínú ìgbà tí mo fi ń bá wọn ṣe kò sí ní tá a ṣe fún èèyàn láyé tí babaláwo mọ̀ wípé bá bá gba ìtúsílẹ̀ rẹ̀ àbọ̀ rẹ̀ sì ń padà bọ̀ wá kò sí. àwọn Yorùbá lọ wọ́n bọ̀ nígbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ nípa èṣù wọ́n ní òfúnni ládìí ẹ̀sìn gba odidi àbí àwọn ìyá wa òṣòròmọ̀fíà gba odidi ọmọ lọ́wọ́ ẹni sẹ́yìn nílẹ̀ Yorùbá a ní ìyẹn dáadáa gbogbo ẹnikẹ́ni both Muslim and Christian tó bá ní kò sí agbára nínú òrìṣà ẹnìyàn ń tan rẹ̀. ẹyin yan wa ìjọ jẹ́ ká power tap ká dẹ̀ ṣe program ká follow ẹjọ́ ká follow àwọn dájú ṣé wá rí nígbà tí agbára tí God bless you ṣé wá rí nígbà tí agbára tó ju agbára tó jẹ́ wípé bàbá mi fẹ́ ìyàwó kan gbà yẹn nígbà tí mò ń sọ yìí alágbára ni nọ́mbà 1 ni nínú àwọn ẹgbẹ́ wọn pẹ̀lú gbogbo agbára tí bàbá tèmi ní kò ká tiẹ̀ n tó fojú mi tó fi dá lára àti ìyàwó tí mo fẹ́ kò í ṣe kékeré ó pa ọmọ mi lọ́wọ́ gan èmi tí mò ń sọ̀rọ̀ ẹ jẹ́ bá mute bàbá aláríwájú àti ọmọ òrìṣà ẹ jẹ́ bá mute mo ń gbọ́ ohùn ara mi padà jọ. okay. so ó pa ọmọ mi lọ́wọ́ gan ṣẹ́rí gbà tí mo lọ bá àfáà tó kọ́ mi ní kéw mo ní àfáà bá ló ṣẹlẹ̀ wọ́n fún mi ní àwọn iṣẹ́ kan nígbà yẹn lọ́wọ́ wọ́n ní kí n lo iṣẹ́ yẹn ìgbà tí mo lo iṣẹ́ yẹn tó di òru tí ìyàwó mi ò lè sùn mo pe àfáà mo ní bá ló ṣẹlẹ̀ wọ́n ní kí n lọ lo epo pupa aṣáfi nǹkan yẹn lẹ̀ ṣùgbọ́n agbára Allah ò gbé ìyàwó bàbá mi yẹn ó burú bíi sapara nọ́mbà 1 ni ó burú ju èpè ìdílé lọ wọ́n á lọ bá àwọn pásítọ̀ kan náà ibi tí ó yẹ kí n ti gba Jésù gbọ́ nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ àwọn pásítọ̀ tí mo lọ báyìí mo forúkọ bo ìjọ wọn láṣìírí wọ́n sa gbogbo ohun tán lè ṣàbí agbára tán lò wọn ò rí mi gbà lọ́wọ́ ẹ̀ mo wá lọ bá Ọlọ́run fúnra mi mo lọ bá babaláwo kan náà babaláwo yìí bàbá rí sí wa la máa ń pè òrìṣà tó nílé ó ní àwọn òrìṣà kan tán ń pè ní Sàngbétọ́ torí sáìdì ibi ọ̀nà Ògùn state ẹni bàbá tí mo ń sọ ìwà ó láwọn òrìṣà burúkú gan tó yẹ pé
ó ṣe gbogbo agbára ẹ̀ tó sà títí nílẹ̀ Yorùbá agbára ju agbára lọ. Ẹni tó bá ní irọ́ pọ̀ tí ó wà nísàlẹ̀ mo lè pe nọ́mbà mi kájọ sọ̀rọ̀, gbogbo ibi tí mò ń sọ ni màá mú yín dé. Agbára ju agbára lọ, wọ́n máa ń fi agbára já àgbà lọ́wọ́ ara wọn ni. Ṣùgbọ́n nígbà tí mo fẹnu ara mi lọ bá Ọlọ́run, mo ní Olúwa, ìṣẹ̀lẹ̀ tí mò ń là kọjá yìí fúnra rẹ̀ wá dá sí. Ká nínú mùsùlùmí ni mo wà tí èyí sọ̀nà, ká nínú kìrìsìtẹ́nì ibikíbi tí ọ̀nà ò bá wà, Olúwa fò. Ṣé rí nígbà tí ó di táìmù kan tó jẹ́ pé ọ̀nà ojútùú kan kò sí fún mi mọ́, mo wá lọ bá àbúrò dáàdì wa obìnrin ni. Mo ní mi ì lè ní màmá láyé káyé mi máa bàjẹ́ báyìí kó má gbé ìgbésẹ̀. Mo ní ẹ̀yin gangan, mo ní ẹ bá mi jáde as ẹni bí ọmọ sí wọ́n jáde, wọ́n mú ìyàwó mi jáde. Ọ̀dọ̀ pásítọ̀ mo wá ní kan lọ tàbí ọ̀dọ̀ àfà tó bá jẹ́ pé wọn ò tí ì da ilẹ̀ ìpè Ọlọ́run tó jẹ́ àwọn àfà tí èyí ṣe àwọn tó máa ń sa kìíní yẹn. Wọ́n gbéra wọn lọ sọ́dọ̀ pásítọ̀ kan. Ọ̀dọ̀ pásítọ̀ yẹn ló wá ní kan padà lọ sílé. Tó pé ọkọ ẹ tó torí ẹ̀ wá bí yẹn, ìyàwó mi tẹ̀lé wọn jọ́ tí mo sọ yìí, ó ní pásítọ̀ ni. Ọlọ́run fẹ́ lò ó ní ẹ padà lọ sílé, ẹ máa retí àwọn ẹni méjì kan, táwọn ẹni méjì yẹn bá ti wá dé nǹkan bá ti ní kẹ́ẹ̀ṣe ní kẹ́ẹ̀ṣe. Èmi tún káàkiri pé yóò da mo ti wà nípìnlẹ̀ wípé màá fẹ́ ìyàwó kejì, ẹni ìyàwó tí mo bá fi lè fẹ́ tó bá fi lè lóyún fún mi tó bá fi lè bímọ báwo ni màá fẹ́, ìpinnu mi nìyẹn. Mo ti ń mú àwọn kan lẹ́gbẹ̀ẹ́ tàtijọ́ ń dètè ara wa. So nígbà tó di pé ìrìn àjò yá, àwọn pásítọ̀ tán sọ méjì wọ́n dé ní tòótọ́, wọ́n dẹ̀ mú ìrere wá. Nínú àwọn pásítọ̀ méjì yẹn, Apostle Adéyẹmí mọ̀ kan, toríjọ́ tí wọ́n rí mi pẹ̀lú ẹnìkan tí mo fi hàn yín jọ́ yẹn tẹ́ bá gbàgbé. Ẹnì kejì wà lábroad, wọn ò sí ní bímọ. Ibi wedding bàbá ọ̀nà náà. God bless you sir, àwọn ni. So àwọn ẹni tí mo sọ yẹn. So ìgbà tán dé wọ́n wàásù Jésù fún mi, wọ́n ní kí n fẹnu ara mi lọ gbàdúrà. Wọ́n mú mi lọ sórí òkè, fún ara mi ni mo lọ sí orí òkè kan, èmi àti wife mi adé lọ pray lọ́jọ́ Tuesday, adélé padà lọ́jọ́ Saturday. Ìgbà tí màá wá ṣe eré ọkọ àti ìyàwó tá a máa ń ṣe pẹ̀lú ìyàwó, because ìyàwó mi ń gbà yẹn wọ́n máa ń gbé ọmọ jáde nínú ẹ̀, mo máa ń rí odidi ọmọ, ìgbà mi àrí bí aláǹgbá, ìgbà mi àti ẹgẹ́ tí nǹkan yẹn mo ti waste ọmọ gan kó tó di pé mo bí ọ. So Ọlọ́run wá ṣe, ìyàwó ó lóyún oṣù kìíní ìkejì, mo ní wọ́n má bàjẹ́ ìkẹta, mo dẹ̀ ti fẹ́ gẹ̀ kan, Janet lórúkọ gẹ̀ yẹn, ìkan náà wà Mary káàkiri tí mo ti ń wò pé ètò bá ti, nígbà tó di pé ó yá, obìnrin bá lóyún, ó fẹ́ bàjẹ́ oṣù kejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, oṣù mẹ́sàn-án, oṣù méje, bó ṣe bí nìyẹn pé ó ìkẹ́ ẹ̀sán Ọlọ́run ṣeun. Mo wá wò pé kí ni mo fẹ́ sọ ọmọ yẹn, mo wá sọ ní ìṣẹ̀lẹ̀ pé mo rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run, àánú Olúwa ni mò ń pè, mercy of God, di òní olónìí first born mi nìyẹn. So láti ìgbà yẹn tí mo ti wá gba Kristi, ìyàwó bàbá mi tó lágbára yẹn ńlẹ̀ báyìí ló ti ń ka, àwọn èèyàn wá ń pè mí pé kí n wá gbọ́ ohun tó ń sọ jáde lẹ́nu. Ẹnikẹ́ni tó bá sọ pé agbára alálẹ̀ tó ti Kristi, mo challenge ẹ nìyẹn. Ẹni tó bá sọ pé agbára alálẹ̀ ó tó ti Kristi, Bíbélì ní a fún ni lórúkọ kan tó borí gbogbo orúkọ, pé lórúkọ Jésù ní kí gbogbo eékún kó máa wólẹ̀. Kò ń ṣe tàwọn nìkan, nígbà tí mo wá wọnú Kristi tán, wọ́n gbé arábìnrin kan wá láti Abẹ́òkúta ni mo ti bá yín sọ̀rọ̀, Ìbàdàn ni mo ń gbé gbogbo àti mo ń sọ̀rọ̀. Wọ́n ní ó tẹ ògùn mọ́lẹ̀, ògùn tó tẹ̀ mọ́lẹ̀, Muslim ni wọ́n máa yọ. Wọ́n ti gbé káàkiri sọ́dọ̀ babaláwo, bàbá rẹ̀ aláwo ni. Wọ́n wá pè wá látọ̀dọ̀ bàbá ẹ̀, àǹtí pásítọ̀ mi kan ló wá pè wá. Ṣé nígbà tá a débẹ̀ tá a pray fún ẹni, Ọlọ́run wọ nìkan lẹ́lẹ́rìí mi, torí gbogbo àwọn tó ń gbọ́rọ̀ mi ń bí wọn ò mọ̀ mí rí. Nígbà yẹn pé màá kọ́ rí mírèkù, ẹni yẹn egbò tó ti rà, ẹ̀jẹ̀ tó ti ń bàjẹ́, Ọlọ́run wò sàn láì gba $1 lọ́wọ́ ẹni tí mo sọ yìí. Ọ̀rẹ́ mi kan wà tájọ́ ń rìnrìn àjò, tó bá ti bímọ báyìí, tọ́mọ yẹn bá ti di pé ó ń lọ, tó bá fẹ́ bí ọmọ mi ilé, tó bá fẹ́ máa lọ sùkúl báyìí ká kú, ó dẹ̀ bí òkú lọ́nà 3. Ṣé nígbà tá a dénú Kristi, àwọn ìṣípayá kan wá ń wá fún mi, èmi ni mo ríran yẹn, mo wá pe àwọn pásítọ̀ mi, mo ṣàlàyé fún wọn. Nígbà mi dàtí, ṣé nígbà tí mo ta bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ẹni tí mò ń sọ yìí wà ní ìlú Ọmí Àdìó bí n bá yín sọ̀rọ̀, ọmọ ẹ̀ ó ti bí ọmọ 4 sáyé báyìí láì ṣe pé kankan kú. Jésù ó dá ogun yẹn dúró for life. Àwa rí àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ nínú Kristi pé Kristi nìkan ni ọ̀nà láyé yìí àti lọ́run. So àwọn ẹ̀rí kan wà, nígbà tẹ́ mú ẹ̀rí nípa tòrìṣà wá, àwọn èèyàn tó ń gbọ́ tó ṣeé ṣe kó jẹ́ pé intention yẹn fẹ́ dàpọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. Àwa ti mọ àwọn òfúnni ládìí ẹ̀sìn tẹ́lẹ̀ tó ń gbòdìdí ọmọ lọ́wọ́ ẹ̀. A sọ wípé n ò lè fún yàn ládìí ẹ̀sìn, a sọ wípé n ò lè ṣe ká lówó lọ́wọ́, kò sí ń tọ́lọ́hún ní tí Sátánì ò ní, ní tí mo fẹ́ jẹ́ ká mọ̀ nìyẹn. So kí kó tó di pé ẹ máa béèrè question lọ́wọ́ tiwa ń bí ká tó lè dá yín lò nípa both Quran and Bible, èmi wá fẹ́ béèrè kan kó tó di pé a wọnú Quran àti Bíbélì lọ. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ìwé Yorùbá wá sọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá? Nínú ìṣẹ̀dálẹ̀ Yorùbá yìí,
àwọn wo gangan ni Ọlọ́run gbélé ayé lé lọ́wọ́ pé kó wá dá ayé? Báwo ni ta ni ẹni àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá ní ayé yìí gẹ́gẹ́ bí ìtàn ta ní nílẹ̀ Yorùbá? Mo fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ fún mi ẹ jọ̀ọ́, ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ẹ ṣé gan sà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ní pa brain yín. Ṣẹ́rí. Thank you, sir. Ẹ ló ṣe ń gbọ́ mi sà. Hello. À ń gbọ́ yín. Ṣẹ́rí, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ díẹ̀ kékeré nípa àwọn claim tẹ claim yẹn náà. Ṣẹ́rí, number one thing tí mo kọ́kọ́ rí nípa Christianity náà ni pé tí Islam ṣe wá parọ́ fún wa bẹ́ẹ̀ náà Christianity ṣe wá parọ́ fún wa. How? Ọ̀nà yẹn ni wípé lára ọ̀rọ̀ tẹ́ sọ́nsìn mò ń gbọ́. Ọ̀n náà ti sọ testimony ti ọ̀dọ̀ tí wọ́n ti sọ. No, ó láwọn pọ́ìntì kọ̀ọ̀kan tí mo fẹ́ mú wá ní. Ẹ má wọrí àfẹ́ pẹ́ púpọ̀. Ẹ wá sọ àwọn ìtàn yẹn. Àwọn ìtàn yẹn la fẹ́ fi mọ foundation nǹkan tẹ believe lè. Ẹ bẹ̀rẹ̀ sí sọ kẹ má kàn digress. Ọ̀rọ̀ ẹ̀ ṣe. Ṣẹ́rí ní ara little. Mo fẹ́ wo bẹ́ẹ̀ ẹ má bínú sá. Mo fẹ́ wo bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ìtàn yẹn tẹ̀ nígbà Bíbélì kọjá ni o. Bíbélì tẹ̀ nígbàgbọ́ náà. Báwo ni ìṣẹ̀dálẹ̀ Yorùbá ṣe wà ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ṣàlàyé ẹ jọ̀ọ́. A dáa fún yín. A little tèmi ṣe research nípa ẹ̀ òun ni wípé ẹni tí Ọlọ́run ọba Elédùmarè tó rán wá kó wá dá ilé ayé òun ni Ọbàtálá àti Ọ̀rúnmìlà tí n bá rántí gbogbo ẹ̀. So Ọbàtálá ó dà pé òun ló mọ èèyàn, so kò ń ṣe Ádámù tí Christianity claim àti Ífù ìyàwó ẹ̀. Ọbàtálá ló mọ orí èèyàn tó mọ ẹmu. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ má bínú Ọbàtálá yìí òun ló dá èèyàn? Ta ló dá Ọbàtálá? Ta ló dá ẹ̀jẹ̀? Ọlọ́run ọba Elédùmarè òun ló dá àwọn méjèèjì àtọbàtálá àti Ọ̀rúnmìlà. Ṣùgbọ́n ó rán wọn níṣẹ́, kò sí country, ó rán wọn wá sórí ilẹ̀ ayé ni. Nígbà yẹn kò sí nǹkan kan tó ń jẹ́ country, ibì kan jẹ́ Nàìjíríà, ibì kan jẹ́ kinní kan. Ẹ ti ń dá mi lóhùn bẹ́ẹ̀ yẹn máa gbọ́ mi. Ẹ sọ pé wọ́n rán ìtumọ̀ náà ni pé wọ́n fi chain gẹ́gẹ́ bí ìwé Yorùbá ṣe sọ fún wa pé wọ́n tẹ̀rọ̀ wá sí ilé ayé àbí? Ó tẹ̀rọ̀ wá. God bless you. Bàbá mi Apostle Adéyẹmí, èmi àti ìlàjọ fẹ́ rìnrìn àjò báyìí. Ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 9 ẹ jọ̀ọ́ ẹ bá mi kà. Okay sir. Ibi tí wọ́n fẹ́ fàyọ nìyẹn o. Ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 9. A sì lé dragoni ńlá jáde, ejò láíláí nì tí à ń pè ní Èṣù àti Sátánì tí ń tan gbogbo ayé jẹ. A sì lé jù sílé ayé, a sì lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde pẹ̀lú rẹ̀. God bless you. God bless you. Ṣé rí àwọn tí Bíbélì fọwọ́ sí pé wọ́n tẹ̀rẹ̀ ọkọ̀ wá sílé ayé tá a lé sínú ayé, àwọn fọ́lì sì ń jẹ ni. Ṣé ti yín bẹ́ẹ̀? Ṣé wá rí gbogbo ohun tó ń sọ wípé òun fẹ́ ṣe, òun náà ni pé ó fẹ́ gba gbogbo ẹ̀tọ́ tí Ọlọ́run sọ wípé òun lòun ṣe. Bí àpẹẹrẹ, Ọlọ́run ló dá èèyàn àtohun gbogbo tí ń bẹ nínú ayé. So ìgbà tó délé ayé, ó di pé ń parọ́ pé gbogbo nǹkan yìí òun lòun ṣe náà. Because ẹni káàbí nínú obìnrin gbogbo tí ìbáwù kó tí ọ wá sílé ayé tí wọn ò bí tí wọn ò dá sórí ilé ayé, gbogbo tí ìbáwù kó ti ọ̀run wá sílé ayé tí èsè ní ènìyàn ló gbàdé nínú ayé fọ́lísì ń jẹ ni gbogbo tí yóò bá jẹ. Ó yá ẹjọ́ mo ní ibì kankan bẹ́ẹ̀. ẹdúró náà má ti gbèrè. Àárín yẹn ti yé mi. Ẹkẹ bá di mọ ihò títọ́ nǹkan tó ń sọ níbẹ̀ yẹn. Nígbà tí Ọbàtálá ń bọ̀, kí ni nǹkan tó mú wá ilé ayé tó fi dá ilẹ̀ tó fi dá tí koríko gbogbo ẹ̀ fi wà? Kí ni yẹn pẹ̀lú kí náà ṣe. Ó dà pọ́n ló mú ẹdìyẹ àkùkọ àbí nǹkan. Òkè àkùkọ àti yẹ̀pẹ̀ díẹ̀ ó wà dá sórí ṣe gba sórí yẹn pé ó make sense. Bàbá mi Jesus is love. Bàbá mi Jesus is love. Ẹ ti bèrè question. Bàbá ọmọ ìṣá máa gbọ́ àti ìbéèrè. Ẹ máa gbọ́. Èmi sì fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ ká agree wípé Ọbàtálá mú yẹ̀pẹ̀ díẹ̀ wá àti adìyẹ. Bẹ́ẹ̀ ṣé plastering side ló mú dání ni àbí sharp side àbí ẹ má bínú
àbí granite ló kó dání báwo làpáta ṣe wà lórí ilẹ̀ ṣé àwọn pé nítorí kó dání yẹn ṣé àpáta náà wà láàrin yẹ̀pẹ̀ yẹn ni tó fi wá tàn ibi táàtì mọ àríkèrèké Sátánì nìyẹn o so ǹjẹ́ tó wá tàn sáyé yẹn irú type of sand wo ló mú wá sáyé báwo làpáta ṣe wà láàrin ilẹ̀ tí yẹ̀pẹ̀ ò dẹ̀bo so mo fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ jọ. ti crude oil pàápàá. báwo làpáta ṣe wà láàrin ilẹ̀ tí yẹ̀pẹ̀ ò bò ṣe rí náà tẹ́ bá ń béèrè irú question tẹ́ ń béèrè nǹkan tó bá fi lè mú ẹ̀yin tẹ́yin gbàgbọ́ wípé ádámù àti ífù òun ni alákọ̀ọ́kọ́ òun ni grandmother yín which is àwọn òyìnbó tí ò sorúkọ yín ń bẹ̀ why tí ẹ lè believe ìtàn tí yorùbá náà bá sọ this very Israel you are talking about èmi ti dé Israel rí mo mọ̀ọ́mọ̀ lọ bá Israelite ọlọ́pàá wọ́nà wọ̀ mo wá ní ẹjọ́ nígbà yẹn gan mi tiẹ̀ tí dẹ́nìtì nípa ìṣẹ̀ṣe mo wá lọ bá Israelite mo wá béèrè lọ pẹ̀jù. bàbá lámbà yín ti pọ̀ jù ẹ mọ tó wá ṣẹlẹ̀. gbóná kọ sí bíbélì àbí ìwé tán pé òyìnbó ni Ádámù àti Eve ẹ kàn ṣáàdé torí pé ẹ láìpẹ́ òyìnbó ẹ ń travel sí òyìnbó ẹ ṣáà. ó ní àwọn ọ̀rọ̀ kan tí bàbá ti sọ tẹ́lẹ̀ ó ní ìgbà táwọn tẹ̀lé málàmù àbí akadébìlẹ̀ lẹ́yìn tẹ̀lé bàbá ọmọ òrìṣà ẹ sọ pé ó ní àwọn kankan tó máa ń fún yín tẹ́gbẹ́tẹ́ bá lẹ́ bá àwọn pásítọ̀ òkè lè defend ẹ̀ ṣẹ́rí èmi o that statement ẹ make alone ó ti jẹ́ kí n wà interested pé ok àwọn kìíní yẹn kẹbìrẹ̀ sí kó wọn wá báyìí sìn kémi àti nǹkan yanjú ẹ̀ ọ̀bọ̀ lè jẹ́ kí málàmù lẹ́ máa pè wá tó máa wá síbí báyìí tó máa gbà yín lẹ̀ báyìí. náà bí brother Paul ṣe mú wọn lọ yìí gan ẹ rí i pé wọ́n ti fẹ́ máa kúrò wọ́n ti fẹ́ digress ó wà òkè gan ẹ rí i pé because wọn ní lè defend anything nísẹ̀ kí wọ́n sọ bí yẹ̀pẹ̀ ṣe dé gbogbo ilé ayé tẹ́kùn ṣe bí crude oil ṣe wà ń bẹ̀ tí gold wà ń bẹ̀ tí bitumen wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́nu yẹ̀pẹ̀ kékeré tó kó sápò ló fi wá pẹ̀lú chain bó ṣe wá bẹ̀rẹ̀ sí spread bí jẹ́ bí yẹ ọmọ òrìṣà tó náà ṣe pè ṣé mo gbà ọmọ òrìṣà muslim send request ẹ jẹ́ sáyé bá wọn. láti ẹ ṣe di caterpillar tó spread gbogbo yẹ̀pẹ̀ throughout the world afẹ́ mọ́. ọmọ òrìṣà ṣe wà ń bẹ̀ dáhùn. ọmọ òrìṣà ẹ̀wọ̀n mútàrà yín òbí ti mú ti yín o kẹ́sẹ̀ bá mọ́ o káwọn òrìṣà sọ fún mi òbí ti mú ti yín. ẹ jọ mo kọ́kọ́ fẹ́ sọ kankan láàrin yẹn ná ṣé ti ń gbọ́ mi. ṣé tí àwọn méjì mímú ní pé kẹsàn ok sàn kọ́tẹ́. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé. ok now mo fẹ́ kọ́kọ́ mú èkì point kan máa yìí sọ̀rọ̀ kan wọ́n ní pé ẹnìkan sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní pé lámbà àlàyé yìí ti pọ̀ jù mo fi Ọlọ́run ọba tó dá mi búra ní àti àárọ̀ tí mo ti ń bá yín sọ̀rọ̀ even in reality apart from orí íńtánẹ́ẹ̀tì àti ń sọ̀rọ̀ yìí mi ń ṣe ẹni tó ń parọ́ èmi ti dé Ísírẹ́lì. èmi náà ń bá wí ẹ̀yin kan náà ń bá wí ìgbà tí mò ń sọ̀rọ̀ náà ti sọ sí mi. ok so mo rò pé wọ́n accuse mi pé bẹ́ẹ̀ ń pé irọ́ wà nú àwọn ọ̀rọ̀ ọmọ òrìṣà mi ì fi irọ́ kankan látàárọ̀ fún anything journey of my life tí mo ti là kọjá ni mò ń bá yín sọ ń bí my reality. ọmọ òrìṣà ìyá ṣe gan ṣe rí mi ò mọ ìlòmí o ṣe rà wá tẹ̀rín bíbá tàjẹ́ Christian bíbá yìí pé yàn lọ sí Israeli àbí kò lọ sí Israeli kò ní kankan ṣe pẹ̀lú ìrìn àjò èèyàn gẹ́gẹ́ bí onígbàgbọ́. ó ní ṣe brother. ẹni sùúrù náà. ẹ jẹ́ n parí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń bẹ̀ yẹn. ẹni sùúrù ẹ máa padà dáhùn ṣẹ́rí èsì fẹ́ dáhùn náà gangan èsì yẹn náà ni màá lò ṣẹ́gẹ̀t ẹni pé ó ní ṣe ẹ̀bí mi ń sọ fún yín ẹ má padà sọ̀rọ̀ kò ní ṣe pẹ̀lú bóyá ẹ wọ ìjọba ọ̀run bẹ́ẹ̀ ni wọ ìjọba ọ̀run ṣe understand mi sí in fact gan tẹ́ ẹ bá tẹ̀bẹ̀ rí kò túmọ̀ sí pé kì í ṣe original Christian pé ẹ tẹ̀bẹ̀ kò mí pé Christian ní anybody ló lè take it up tó lè lọ sí Israel ó yẹ wá ṣàlàyé bó ṣe ní ṣe nísìn. adé àfọyínsà so níbi ọ̀rọ̀ mi ni pé nígbà yẹn gan mùsùlùmí ni mí mo wá lọ bá ọlọ́pàá ní Israel mo wá béèrè pé sir please ní Nàìjíríà Muslim àti Christian pé a máa ń bára wa fà á pé èwo gangan ni ẹ̀sìn original nínú àwọn méjèèjì ọ̀rọ̀ tí mò ń sọ yìí Ọlọ́run ọba tí n bá parọ́ kó fìyà jẹ mí policeman Israelite ń sọ fún mi wípé àwọn táwọn jẹ́ Israelite pé tán bá ní káwọn mú kan nínú méjèèjì tí mò ń béèrè yìí àwọn even prefer chef pé káwọn jẹ́ Muslim pé anything Christianity pé kí n má tiẹ̀ ever believe wọn pé onírọ́ ni wọ́n nǹkan tó dá mi lónìí ni mò ń sọ fún yín o nǹkan tó sọ fún mi ni mò ń sọ fún yín o as an Israelite first time tí máa gbélé lélẹ̀ mo wá wò pàṣẹ bí ìlú Israeli táwọn pásítọ̀ máa ń pariwo fún wa pé ìlú Jésù rèé nígbà tí mo wá wà ń bẹ̀ mo wá padà rí pé àwọn pípù yìí gan anything Jesus gan wọn àti ẹ̀fẹ̀ gbọ́ gan wọn àti ẹ̀ láìkì ẹ̀ gan bẹ̀ the first country èmi náà wá padà
mo wá lọ ń wo Bible pẹ̀lú ẹ̀ mo wá rí i wípé tó bá ń pé Ísírẹ́lì táwọn pásítọ̀ yìí máa ń parọ́ fún wa nílé yìí tó bá ń pé bẹ́ẹ̀ náà gbogbo nǹkan yìí ó rí lóòótọ́ tó ṣe rí i wáyé tó jẹ́ wípé ibi gangan ni wọ́n ti hate Jésù jù àti wípé àwọn gbogbo gangan ló kan aláyé yìí mọ́gi àwọn Ísírẹ́láìtì náà ni àwọn wo ló stone ẹ̀ tó death àwọn Ísírẹ́láìtì ẹgbẹ́ ẹ̀ náà ni kódà kò tún kí n ṣe Muslim gan kò tún kí n ṣe ìran Yorùbá so wáyé tó jẹ́ pé the same Israel tẹ́ bá dé Nàìjíríà lẹ́ni tí Israel àti àwọn Arabu bá ti ń jà gbogbo àwọn Nigerian Christian Mr. Morisha so àárín yẹn nìyẹn ṣá. ẹ ṣe gan. láìpẹ́ yìí baby code. Yes sir. ẹ jẹ́ má bínú mo fẹ́ sáré ka Ìsáyà 53 1-3 ṣé mo lè sáré kà. wọn ní ẹnu line ẹ má bínú sẹ́lẹ̀ ẹ máa ka ọ̀wọ̀ line of argument wọn yẹn wọn ní agree pẹ̀lú nǹkan tẹ́lẹ̀ mú wa yẹn. ok torí kan lè rí ní Bíbélì pé ó ti wà ní nǹkan tó jọun lèmi náà fẹ́ fi wé wọn padà fún wọn. exactly. ẹ ti dárúkọ ọlọ́pàá ẹ̀yọ kan nísì ẹ ṣe gan. iṣẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Iran báyìí. mò ń gbọ́gbọ́n lé àwọn tó wà ń bẹ̀rù náà ò fẹ́ ṣe Islam mú àbí nǹkan bẹ́ẹ̀. ẹ̀ ń gbọ́ àbẹ̀tìkà news ẹ mọ̀ pé lẹ́yìn iṣẹ́ rọ̀ pé àhesọ. mo ń rí wọn lórí Al Jazeera. Thank God àwọn ẹ̀sìn wọn ló ní àwọn Al Jazeera yẹn ló ní Al Jazeera site. àwọn Muslim náà ló ní. ẹ ṣe gan Iran ṣé Christian country náà àbí Muslim country. Muslim la máa pè Iran. ok so Muslim country àti Muslim website wọ́n post news wípé àwọn èèyàn wọn fẹ́ ṣe Islam wọn ti ń di Christian nísìnyí kò ń ṣe ọlọ́pàá kan lélẹ̀ kì í ṣe èèyàn méjì kì í ṣe èèyàn mẹ́ta so because of that nísìnyí Islam wà force. mi sọ pé Islam ṣẹ́rí tó bá dáa. no ẹ ti get point mi ṣebí nítorí ẹ mọ̀ pé ọlọ́pàá kan lẹ́yìn bá sọ̀rọ̀ but nísìnyí àwa lẹ́fídẹ́ǹsì àwọn èèyàn tó pọ̀ látòrí news rẹpẹtẹ tó dẹ̀ jẹ́ pé Muslim website tún ní o kì í ṣe pé Christian site o Muslim website ló tún gbé irú information yẹn nísìn torí ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo bá ṣe ń recount Islam yẹn ẹ̀nà ẹ̀sìn wọn nọ́mbọ̀ according to the news ẹ̀sìn wọn nọ́mbọ̀ sí. ó dà ń pẹ́ Christianity. kò ní kó dàbí ẹ kọ́ka sí news yẹn dáadáa ẹ rí pé gbogbo wọn bọ̀ èmi ò fi òótọ́ ni mi fi bẹ́ẹ̀ ẹ make sure pé ń ka àwọn news yẹn so that ẹ lè máa get àwọn fact yín ṣe ẹ understand ẹ máa ka àwọn news yẹn gbogbo wọn rọ wá sínú Christianity by standard yín dá yẹn nísìn ṣe understand tí àwọn èèyàn tó wà ní Islamic nation tọ́dẹ̀ ń bọ̀ nínú Christianity bẹ́ẹ̀ ní sáájẹ́ pé Christianity lẹ̀sìn tó dára ẹ understand tó dáa jù ó dẹ̀ yẹ pé Islam ò dáa bọ̀ by standard ìtọ́dọ̀ ti yín nísìn kò sí news tó gbé ọlọ́pàá kan yẹn lóòótọ́ mi lè parọ́ o but ọlọ́pàá kan out of millions of people ṣe I understand nísìn so another thing ní pé ní Israel bẹ́ẹ̀ ṣe ń wo Israel yẹn ó ní àwọn movement kan ní Israel tí wọ́n ń pè ní One Nation Israel ọmọ Israel ọmọ bíbí Israel ni wọ́n Messianic Jews náà máa ń pè wọ́n One Nation ẹ̀ lè type ẹ̀ online. ó fẹ́ sọ ni wípé tí gẹ́gẹ́ tí ẹ ṣe sọ tá a bá tí mo bá rí evidence ọlọ́pàá kan tí mo bá rí evidence ọlọ́pàá kan ní Israeli mo wá sọ nǹkan kan fún yín pé pẹ̀lú nǹkan tí mo rí physically tèmi gangan present mo wà ń bẹ̀ mo wá ẹ̀ṣẹ̀ gbé yẹ̀wò sí nǹkan tí à ń rí nínú Bible gangan fún rẹ̀ pé ebí àwọn èèyàn aláyé yìí náà ló pa àwọn èèyàn náà ló stone àwọn náà ṣe gbogbo ẹ̀ dáàbò ní country yìí gan wọn fẹ́ gbọ́ ẹjẹ sáré kọ́ mi níbi àárín ibẹ̀ nísìnyí first àti establish pé evidence látọ̀dọ̀ àwọn Israeli tó wà nílẹ̀ ojú tọlọ́pàá kan yẹn lọ then ẹlẹ́kejì wá ní pé ní àsìkò ogun tó ń jagun Hamas àti kinní kan ní Israeli yẹn ok ẹ má yẹ kí n lọ sí angle bẹ́ẹ̀ ó máa ti máa gùn jù ní àárín àwọn ọmọ Israeli àwọn tó wà níbẹ̀ tó jẹ́ ọlọ́pàá ṣé gbogbo every single person tó jẹ́ ọlọ́pàá níbẹ̀ lọ́mọ Israeli. For me mo believe pé tí èèyàn bá jẹ́ ọmọ Israel according to nǹkan tí èmi mọ̀ nípa wọn òun náà mo fẹ́ sọ. ìṣèmí máa mú yín sọ̀rọ̀ according to fact kájọ mọ́ fact jáde. according to nǹkan tí èmi mọ̀ nípa Israelite tí mo dẹ̀ gbọ́ nípa wọn ni wípé wọn kì í allow foreigners láti join force wọn torí protection wọn nǹkan tẹ́mi gbọ́ ń pa wọn nìyẹn. ok ẹ jẹ́ ká yọ bí a ká check lọ́nà ìsìn pé ṣé ọmọ Israeli nìkan ló lè jẹ́ ọlọ́pàá ilẹ̀ Israeli. ẹ check
ok ẹ jọ ṣáde bá wa check kan bá wa gbé sí kàkà check ẹ. láti ṣe lọ́wọ́. ok. ẹ jọ ẹ jẹ́ ká power tap ká ṣe ká lè fúlọ̀ àkáǹtì ká tó gbé jáde kó ká fún àwọn èèyàn wa ẹ jọ. ọmọ òrìṣà ṣàǹgbọ́ kan tó gbé jáde